أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أونك يا مهين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وآله وصحابه ومن تبع سنته إلى يوم الدين. afi ọpẹ́ fún Ọlọ́run ọba òní afi ọpẹ́ fún ọba tí ó wù nínú ọlá rẹ̀ àti ògo rẹ̀ láti iṣẹ́ wa kùn di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba yìí náà ni a fi ọpẹ́ fún o. Kò kí ń ṣe mímọ̀ ṣe wa, kò kí ń ṣe agbára wa. Pàápàá jùlọ tá bá wẹ̀yìn wò ní nǹkan tó ti ṣẹlẹ̀ ní ọdún tá wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìjì ti jà, ó ti da ológi láàmú. Ibi tó bá kàn, ibi tó bá ṣẹlẹ̀ sí, àwọn ló máa appreciate nǹkan tí mò ń sọ yìí. For almost 6 months, Ọlọ́run tilẹ̀kùn mọ́ wa nínú ilé. Ó dẹ̀ kó kọ́kọ́rọ́ lé wa lọ́wọ́, kò dẹ̀ sẹ́nìkan tó jáde. Gbogbo ayé wa di ojo. Gbogbo àwọn tí a ràn kàn pé a lè sá lọ sọ́dọ̀ wọn tí láti wá ìrànlọ́wọ́. Àwọn náà ń ké kíjokíjo níbi tí wọ́n wà. Till now wọn ò tí ì bọ́ kúrò nínú ẹ̀. Ìgbà tá à ń bọ́ra àti kúrò nínú ẹ̀ díẹ̀. Ìmí tún ṣẹlẹ̀ again. Protest ìmí tún ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti dá láì ní dúkìá mọ́ lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ló ti dẹni tí ò lóbi mọ́ láyé lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ló ti dẹni tó ń wáṣẹ́ ẹ̀mí káàkiri nítorí pé ibi tó ti ń ṣiṣẹ́ wọn ti dáná sun. Àwọn tó kàn ló lè appreciate eléyìí náà. Ọba tí ò jẹ́ kó kàn wá, ọba yìí náà ni a fi ọpẹ́ fún. Alhamdulillah. Wọ́n lá pé ìjókòó wa tèní ìjókòó ọpẹ́ ni. Gbogbo ọ̀nà tí a fi ń dá ọpẹ́ Ọlọ́run kó ṣàlékún oore wa. Àmín. Ọba tó ṣe lè fún wa la dúpẹ́ fún. Láì ní gbára wa ní àsìkò, mo kí gbogbo ìjókòó. Ó bẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa fọ̀dí láti ṣe. Muhammadu Salis Alao Adénọ́kàn. Sheikhu. Ẹ jẹ́ ká tún ṣe ṣéhù lẹ́ẹ̀kan sí. Sheikhu. Ẹ jẹ́ ká tún ṣe lẹ́ẹ̀kan sí. Sheikhu. Ọlọ́run jẹ́ kí á rí bàbá pẹ́ o. Àmín. Oòrùn wọn ni a fi ń ríran. Ìmọ́lẹ̀ wọn ni fi wá lọ́kàn balẹ̀. Rírí wọn tá à ń rí wọn, ìdùnnú ló ń jẹ́ fún wa. Àìní rí wọn mọ́ Ọlọ́run kó máa fi ṣàdánwò fún wa. Ọlọ́run jẹ́ kí wọ́n lè pọ̀n wá pẹ́ jìnnà. Wala ilaha illallah. Lára tí wọ́n mú kí gbogbo àwọn ọ̀làrí Ọlọ́run tó wà níkàlẹ̀. Kò ní sí ìgbàláàyè láti dárúkọ ẹnì kọ̀ọ̀kan. Mo kí gbogbo ẹ̀yin rijalullahi wa ibadullah. Mo kí gbogbo ẹ̀yin ahimmatul masajid wa khutaba ul jawami. Lára tí yín mo kí orí adé. Ọlọ́run jẹ́ kí a rí bàbá wa pẹ́ o. Àmín. Kí adé ó pẹ́ lórí. Àmín. Kí ilẹ̀kẹ̀ ó pẹ́ lọ́rùn. Mashallah. Kí ìrùnkẹ̀rẹ̀ ó jẹ́jẹ́jẹ́jẹ́ kó di ekinni. Àmín. Láti ìlú Èkìtì ni wọ́n ti wá síbí, kò ń ṣe kékeré ìrìn. Ọba tó sìn yín débi láyà àtàláfíà kó bá wa sìn yín padà sílé àtàláfíà. Àmín. Mo tún kí ọ̀rẹ́ mi pàtàkì tó ṣe pé òun náà la wá ń jókòó tì níbí lọ́dọọdún. Àfáà mi ọ̀rẹ́ mi pàtàkì fọdí láti ṣe Abdulgafar Adénọ́kàn Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. Adamallahu ayatahu. Wọ́n padà bọ̀ wá síbẹ̀. Ọba tí ó gbé yín kalẹ̀ ní ìdùnnú ní ayọ̀ tí gbogbo wa ń rí yín tínú wa ń dùn. Ìní ọjọ́ àsálátù ni, ìní ọjọ́ ìsinmi ni. Tàbá give excuse pé mi ò ráyè nítorí iṣẹ́ ọ̀la ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Pàápàá jùlọ nǹkan tá à ń go through ládùúgbò lé ní ẹni tó bá ń drive. Wàá rí pé wọ́ọ̀tì kéèyàn má jáde kúrò nílé. Àwa la ní kí ọlọ́pàá ó máa lọ wọ́n dẹ̀ ti lọ. Ẹlẹ́rìn ara dẹ̀ làwa náà. Ó ṣòro fún ọ láti padà sójú títì. Ó ṣòro fún ọ láti bá control mọ́tò again. Fúnra wa we are on our own. Ìjọ tí mọ́tò kan bá ń bọ̀ tẹ̀ ní sùúrù fúnra yín tó bá rọ́ọ̀lù yín ẹ pé sọ́lọ́pàá ò ṣẹlẹ̀. Wọ́n á máa wò yín báyìí ni. Ìkan tá a tọrọ là ń face consequence ẹ̀ nìyẹn. Ọlọ́run kó là wá kúrò nínú ẹ̀. Tẹ́ ẹ bá ń fàsìkò yìí sinmi nílé owó ọ̀tí ẹ̀. Ọlọ́run kí gbogbo àwa tí a wá Ọlọ́run kó má dùn wá ńlá dẹ̀. Àmín. Mo kí ọ̀rẹ́ mi pàtàkì àjọ máa pàdé bí lọ́dọọdún náà ni lọ́ọ̀yà Miftahudeen Wálé Olúwo. Àjọ ń kóra bàbọ̀ ó tipẹ́tipẹ́ káàkiri ọba tí ò yà wá kò ní yà wá lẹ́nu. Mo fi gbogbo kíkí mo kí ẹ̀yin yà wá. Mo sọ́ọ̀rì gan. Ó yẹ kí n kí àwọn èèyàn díẹ̀. Mo kí àwọn yà wá. Mo kí àwọn alága níparí mo sọ pé salamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatu. Wọ́n fún mi ní 20 minutes mo ti lò 5 minutes ó kù 15 minutes. Allah. Eléyìí tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé ní
níjọ́ tá bá ń sọ pé à ń ṣe ọjọ́ ìbí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ń ṣe ọjọ́ ìbí yẹn ló ṣe pàtàkì tí wọ́n bá ń ṣe kókó kí nìdí tá fi ń ṣe Ànábì wọ́n ti ká celebrate ẹ̀ mẹ́sẹ̀jì tó mú wá ó tó ká máa rántí ẹ̀ ní gbogbo ìgbà ìṣẹ̀lẹ̀ igun tó ń ṣẹlẹ̀ káàkiri ayé léde gan ó tó ká máa gbà Ànábì síwájú wípé kí ni ẹ̀kọ́ Islam tó yẹ ká múlò mo sọ lẹ́ẹ̀kan pé ọdún tá a wà yìí ọdún challenge ni gbogbo aládẹ fèsì ẹ̀ wọ́n yẹ kó sún wa mọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lè ní from different angle wọ́n ń wo kí ni after COVID-19 kí la lè rí mú níbẹ̀ nípa ọ̀rọ̀ economy nípa ọ̀rọ̀ security lọ́dọ̀ àwa àfáà náà àwọn oní Islam àwa mùsùlùmí kí làwa náà lè rí mú níbẹ̀ ohun tí mo fẹ́ kárí mú níbẹ̀ òun náà ni pé látara hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan wọ́n ń pè ní Irbad bunu Sariya olóhun jókòó nínú mọ́ṣáláṣí ńjọ́ kan bánàbí ṣe kí àsùbá àtán ó ní wà á sọ ní Rasulullahi sallallahu alaihi wasallam Ànábì bá wa ṣe wáàsí kan ó ní maw'izatun wáàsí kan ní wajilat mina al-qulub gbogbo àwọn tó wà níbẹ̀ ọkàn wọn bẹ̀ sí gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wa sarafat mina al-uyun bẹ́ẹ̀ náà lomijì ojú àwọn tó wà ń bẹ̀ dẹ̀ ń damijì ojú ó ní òun wá notice pé ka'annaha maw'izatun mawadda'in ó dà gẹ́gẹ́ bí farewell message Ànábì tí ń rí àpẹẹrẹ pé wọ́n á kúrò láyé ó ní bí wáàsí yẹn nǹkan tó ń lè fi wé nìyẹn ó nígbà t'Ànábì wá parí wáàsí òun wá ní awsina ya Rasulullah ó ṣe tún bá wa ṣe wáàsí díẹ̀ sí ohun t'Ànábì wá sọ fún wọn mo fẹ́ dúró lé lórí Ànábì wá ní alaykum bi taqwallah ó ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín o ó tún kọ̀ntínú ọ̀rọ̀ yẹn lọ bẹ̀tẹ̀ eléyìí tí mo fẹ́ mú níbẹ̀ tó ń jẹ́ kí wọ́n máa damijì ojú ńjọ́ náà tó dẹ̀ jẹ́ kí ọkàn wọn máa gbọ̀n pẹ̀pẹ̀ òun náà ni taqwallah ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ló ṣàfẹ́kùn ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa lẹ́nu ìbẹ̀rù Ọlọ́run ló ṣàfẹ́kùn nínú ilé ẹnì kọ̀ọ̀kan lẹ́nu ìbẹ̀rù Ọlọ́run náà ló ṣàlékún ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan lẹ́nu ló jẹ́ ká kó sínú hílàhílo òun ló jẹ́ kí society wa ká máa witness àìfọkànbalẹ̀ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pèlé olórí instead kí wọ́n ṣe responsibility wọn ilé ayé ni wọ́n ń lé káàkiri wọn wá rántí pé ilé ayé ilé asán ni ilé tí àwọn tó fi ilẹ̀ ilé tó yẹ pé àwọn kan fọwọ́ bá a lánàá wọ́n dẹ̀ ti fi sílẹ̀ wọn ò sí mọ́ tá bá lọ wọnú alukur'an Ọlọ́run sọ̀rọ̀ nípa taqwallah ó gbé wá in different form ní nǹkan bíi 158 places bẹ́ẹ̀ náà ni a rí ọ̀pọ̀lọpọ̀ hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀jọ̀gbọ́n wá ṣe summary gbogbo ẹ̀ pé kí ni gbogbo ẹ̀ ń dálé lórí wọ́n ní nǹkan tá a lè pè ní taqwallah fearing of Allah òun náà ni consciousness of Allah ká gbà pé kápọ̀ ló ń rí wa báyìí tá bá wo ẹ̀yìn wò òjijì tá bá rí ká gbà pé ó dà gẹ́gẹ́ bí Ọlọ́run ni eléyìí ni a máa prompt wa láti ṣe iṣẹ́ tó dáa eléyìí ni a máa tì wá ni ò ní jẹ́ ká lè hùwà tí ò dáa eléyìí náà ni àkòrí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní COVID-19 tó yẹ pé gbogbo ibi tá a lérò pa lè rí gbàlà àṣé ò sí gbàlà ń bì kan àfọ̀dọ̀ Ọlọ́run Allah. gbogbo dúkìá àwọn tó ní wọ́n tilẹ̀kùn mọ́ gbogbo ẹ̀ wọn ò lè lọ síbi kan àfi ká padà lọ sọ́dọ̀ Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run tá à ń sọ yìí àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ tún sọ fún wa wọ́n ní it is a conviction of the heart inú ọkàn ní tí wá kò ń ṣe ohun téèyàn á sọ jáde lẹ́nu wípé àfa ẹ bẹ̀rù Ọlọ́run ẹ mọ̀ pé olùbẹ̀rù Ọlọ́run làwa ni ọ̀ǹtí ijọ́ tó bá gbà pọ̀ lọ́hún ń bẹ tó dó sínú gbáàyẹ lànàbí fọ́ọ̀lù gbáàyà pé àtẹ́kùwá àhùnà ibi yìí ni ìbẹ̀rù Ọlọ́run wà tí ìbẹ̀rù Ọlọ́run báyẹn tó bá mọ̀ pé wà lẹ́mí ẹ ó yàtọ̀ sí kéèyàn máa sọ jáde lẹ́nu pé mò ń kírun wákàtí márùn ó yàtọ̀ sí kéèyàn máa sọ jáde lárun pé mò ń gbààwẹ̀ ó yàtọ̀ sí káwé jàlábíà kí jàlábíà wa balẹ̀ ó yàtọ̀ sí kí irùngbọ̀n wa báyìí kó kanlẹ̀ àbí kó tóbi gan gbogbo eléyìí is a physical appearance tá a lè fi dá mùsùlùmí mọ̀ àmọ́ ìbẹ̀rù Ọlọ́run yẹn inú igbá àyà ni a wà inú igbá àyà tó bá wà yìí tó bá bẹ̀rẹ̀ sí transform wa òun ni a lè jẹ́ ká hùwà tó dáa ni òní lè jẹ́ ká jọ ìhun ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe society wa lẹ́nu wọ́n sọ fún wa wọ́n ní àwa ni the most religious community àwa níjọ ẹlẹ́sìn tó pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wa wòran títí tí wọ́n lóòótọ́ ẹlẹ́sìn pọ̀ Islam society ti pọ̀ lọ rẹpẹtẹ ṣọ́ọ̀ṣì pọ̀ tó fi di nǹkan bíi alẹ́ 70 mọ́ṣáláṣí ò pọ̀ tó yìí society ò pọ̀ tó yìí ìsídàkẹ́ gbọ́ Ansarudeen Nawarudeen Ahmadiyya alẹ́ 80s
lẹ́bẹ̀rẹ̀ sí gbọ́ society oríṣiríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà ní ṣọ́ọ̀ṣì náà ìsídàkẹgbẹ́ Methodist, Anglican, Baptist kò sí nǹkan míì mọ́. Recently ni gbogbo wa sọra wa di ṣéwù, recently iná ni gbogbo wa sọra wa di pastor. Wọ́n wá ní òkè ẹ̀sìn pọ̀ lọ́dọ̀ wa lóòótọ́, but we are not God-fearing society. Kò sí ìbẹ̀rù Ọlọ́run ní àwùjọ wa. A kẹ́ ń sọ lẹ́nu pa ń lọ sí mọ́ṣáláṣí, à ń sọ lẹ́nu pa ń lọ sí ṣọ́ọ̀ṣì. Wọ́n yẹ kí gbogbo ṣọ́ọ̀ṣì tá à ń lọ yẹn kó transform wa. Àsìkò tá à ń sọ yìí òun náà ni corruption wà. Oúnjẹ COVID-19 tí wọ́n ní kí wọ́n há fáwọn èèyàn ibo ló wà dé níyì tí ò bá sí EndSARS tó bẹ̀rẹ̀ sí tú àṣírí wọn jáde ṣé wọ́n ní kí wọ́n há oúnjẹ yìí fún èèyàn ni tó ń jẹ lárí yẹn o bẹ́ẹ̀ náà ló pọ̀ ní nǹkan míì tó yẹ kó kan aráàlú àwọn tá a gbé responsibility lé lọ́wọ́ rẹ̀ òkè lọ́wọ́ yẹn jì lọ́dọ̀ àwọn tó ń ṣèjọba ìjọba inú ilé ẹnì kọ̀ọ̀kan wa ṣáà ń ṣe with sincerity láàrin àtìyàwó àtọkọ ṣàbẹ̀rẹ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run tá a fi bẹ̀rẹ̀ ńjọ́ tí wọ́n so wá pọ̀ ṣé bẹ̀rù Ọlọ́run yẹn continue ìjẹ́wà táwọn hù lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa ṣó ṣe sọ fẹ́ nìkan ṣó ṣe sọ fún àwọn ọmọ wa bákan náà ibi tí wọ́n fi wá sí láṣojú ṣáà ń ṣàjòjú yẹn bó ti yẹ ká ṣe é ìjẹ́ ìbẹ̀rù Ọlọ́run yẹn wà nínú gbáàyà wa until ìjọ́ tá a bá mú nǹkan tá à ń ṣe nínú mọ́ṣáláṣí wa our spiritual life tá a bá mú lọ sí our social life iná ọ̀la tó lè jẹ́ tó níbẹ̀rù Ọlọ́run iná ọ̀dẹ ni àwùjọ wa lè jẹ́ àwùjọ tó ní fọkànbalẹ̀ for instance tí mo bá ń kírun lọ lémi nìkan tálù àlámi bá já kò sẹ́dẹ̀ Ọlọ́run kan tí a mọ̀ tí àlọ́ aláìmọ́mù bá já kò sẹ́dẹ̀ Ọlọ́run kan tí a mọ̀ but sincerity ìmọ̀mù àwa convince pé no mi ò lè continue pẹ̀lú ilé fírẹ̀ ló máa fa kéètì ọ́fíìsì yẹn á wá lọ ṣàlù aláàmì òun ló wà ní number 1 ó possible kó wà ní last pa kó má ráyè wọnú mọ́ṣáláṣí mọ́ wọ́n yẹ káwa mùsùlùmí mí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ipe àṣẹ Ọlọ́run ní qulillahumma malikal mulk tu'til mulka man tasha wa tu'izzu man tasha ìjà bẹ̀rù Ọlọ́run jọ́ tá a bá ń du position ṣáà ń ṣe ní du ọ̀dà ẹ̀ bẹ́ẹ̀ náà ní sí pé individual tó bá ń dárun kí lọ tálù alẹ́ bá já kò sẹ́dá kan tí a mọ̀ but conscience á wọ́ọ̀rì ẹ̀ conscience tó wọ́ọ̀rì ẹ̀ yẹn náà ní bẹ̀rù Ọlọ́run fírẹ̀ ló wá pàlù aláyẹ̀tì conscience tó wọ́ọ̀rì wa inú Ramadan tá a ṣínú fíríjì wa tá a rí omi níbẹ̀ tá a dẹ̀ lè mú kò dẹ̀ sẹ́dẹ̀ Ọlọ́run kan nínú ilé a nírètí pé nìkan ń bẹ lókè tó ń wò wá a dẹ̀ tún tilẹ̀kùn fíríjì yẹn pátá ìjọ tá a bá wá dá wà láọ́fíìsì wa nìkan tá a bá dá wà níbi tá a ti ń tajà láwa nìkan tá a lágbára láti ṣe jìbìtì tá a lágbára láti pé 10 naira ká pè ní 20 naira tí ò dẹ̀ sẹ́dẹ̀ Ọlọ́run kan tó wà ń bẹ̀ ǹjẹ́ a rántí ìjọ tá a wà nínú líláwa nìkan tó ń gbẹ́ngbẹ́ wa tá a já àwẹ̀ yẹn ìjọ tá a bá mú nǹkan ẹ̀kọ́ tí Ramadan kọ́ wa ẹ̀kọ́ tá à ń kọ́ lórí irun tá a bá ti fi transform ẹ lọ sí our social life ìjọ tá a bá wà lọ́fíìsì tọmọ rẹ wá ní bùkátà lọ́dọ̀ wa báwo la ṣe treat ẹ̀ ìjọ tá a bá wà lọ́fíìsì tíyàwó rẹ wá ní bùkátà lọ́dọ̀ wa báwo la ṣe treat ẹ̀ ìjọ tá a bá wà níbi tá a ti ń tajà tí aládùúgbò wa rajà lọ́dọ̀ wa tá a lágbára láti tẹ́ pẹ́rẹ́gì nídìí tá a dẹ̀ tẹ́ nídìí ìyẹn ló ń jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run wà lára alájà yìí ìyẹn ló ń jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run wà lára alájì ìjọ tá a bá wà níbẹ̀rù Ọlọ́run kágbà pé ẹni tó bá níbẹ̀rù Ọlọ́run tó ń ṣe gbogbo eléyìí tá a ṣe yìí bó ṣe lágbára Ọlọ́run ló máa take care ọ̀rọ̀ ẹ̀ ohun tí ó ń fà á tí gbogbo wa ṣe mú nǹkan mọ́ra wọn òun náà ni pé kí nǹkan lè tóra wọn káwa náà lè bẹ́gbẹ́ pé Ọlọ́run ló mú ẹ̀dá tí ń fi bẹ́gbẹ́ pé wọ́n ní kìràkìtà ò dọ́là iṣẹ́ náà ni bẹ́ẹ̀ níjọ́ tá a bá ti lè dúró tọ́lọ́run náà ni Kùránì sọ pé wa man yattaqillah ó lẹ́ni tó bá fi èmi Ọlọ́run tó bá bẹ̀rù ẹ̀ yaj'al lahu makhrajan ó lé mi ni màá wá solution wá sọ̀rọ̀ ẹ̀ bàdá tí ohun tó ń pa láyà ohun tó ń bà á lẹ́rù pé báwo mo ṣe fẹ́ bẹ́gbẹ́ pé báwo lèmi náà ṣe fẹ́ àṣìfù nǹkan láyé Ọlọ́run á wá jẹ́ kí ọ̀rọ̀ yẹn ó máa rọrùn fún àwọn èèyàn máa wá wo lókè pa iṣẹ́ kí làlájà ń ṣe iṣẹ́ kí làlájì ń ṣe tó fi rán gbogbo ọmọ ẹ̀ lọ sí yunifásitì tí gbogbo wọn dẹ̀ ti graduate tí gbogbo àwọn ọmọ ẹ̀ dẹ̀ fi ń ṣiṣẹ́ iṣẹ́ kí làwọn ọmọ ẹ̀ ń ṣe tí wọ́n fi lè rán ìyá wọn lọ sí hajj àrùn ti pé àṣọ Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ ẹnìkan lọ bá ànẹ́bí wa ọ̀rẹ́ ànẹ́bí ń lọ́njọ́ kan ọmọ ọ̀dọ̀ ẹ̀ kan tẹ̀lé wọn là ànẹ́bí wa fọwọ́ mu léjìká ó wá ní ihfasullah ìwọ ṣọ́ gbogbo ẹ̀tọ́ Ọlọ́run fún jìnnà sí maharamat gbogbo nǹkan tó sọ pé ẹ má ṣe jìnnà sí ó ní tajiduhu amamaka ó ní wàá rí Ọlọ́run níwájú ẹ báyìí wàá máa fíìl pé Ọlọ́run wà níwájú ẹ
wala in sa'altahu ó ní kó má ti béèrè lọ́wọ́ Ọlọ́run la u'tiyannaka ó ti ṣetán láti fún ẹ wala in sta'adhahu ó ní bẹ́ẹ̀ náà níjọ́ tó bá dẹ̀ sádi Ọlọ́run pé kó fi ṣọ́ ẹ lọ́wọ́ àwọn ẹni ibi la u'dhiyannaka ó ti ṣetán láti fi ṣọ́ yẹn ṣọ́ ẹ nítorí ó ti bẹ̀rù ẹ bó ṣe lágbára ó dẹ̀ ti fi gbogbo ọ̀rọ̀ lókun sọ́dọ̀ Ọlọ́run ìyẹn ni pé ká jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run wa kò ń ṣe nǹkan tá a fẹ́ sọ jáde kò ń ṣe pé iye society báyìí iye àsálàtù báyìí ni mo belong sí iye sufi báyìí ni mò ń ṣe ẹ jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run yẹn kó transform kó wà nínú igbá àyà wa kó wá tì wá lọ síbi iṣẹ́ rere yìí ìwà rere òun náà la lè fi dá mùsùlùmí òdodo mọ̀ Kùránì ti sọ fún wa ó ní kuntu khayra ummatin ẹ̀yin ẹ jẹ́ ìjọ kan tó fi ń dáa jù ta'muruna bil ma'ruf tí a máa pa àwọn èèyàn láṣẹ rere wa tanhauna 'anil munkari tí wọ́n á dẹ̀ jìnnà sí tí wọ́n máa kọ̀ fáwọn èèyàn nípa gbogbo ìwà tí ò dáa níjọ́ tá a bá ṣe lé àwùjọ wa ó dáa àwùjọ wa ó yàtọ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé wọ́n gbà pa wa níjọ ẹlẹ́sìn tó pọ̀ jù àwa náà dẹ̀ níjọ tí wọ́n ní kò sí bẹ̀rù Ọlọ́run bá níbẹ̀ a jẹ́ society tó pọ̀ lẹ́sìn but we are not a God fearing society kò sí bẹ̀rù Ọlọ́run rárá tí bẹ̀rù Ọlọ́run bá wà àwọn tẹ́ bá tán náà wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní society wà wá òpá as a researcher a máa káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn society láti fi ṣe comparison ẹ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nínú mi ṣé ohun tó ń ṣẹlẹ̀ nínú ìjọ yìí rè ṣé ohun tó ń ṣẹlẹ̀ ní society rè by that ẹ jẹ́ ká wa ó dá yàtọ̀ òwe tí wọ́n ń pa láyé lẹ́yìn òun náà ni pé if you can't beat them you join them nítorí pé ló fẹ́ join wọn nítorí kókèlè ó lè pọ́n nítorí ilé ayé àbí àwa rántí pé ilé ayé yẹn ilé asán ni ànábì tí wàá kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní látẹ̀kùnẹ̀ ìmáà ó ní má jẹ́ fọlọ́fọlọ́ èèyàn ìsá àsántùn náà ìsá àsántùn níjọ́ táwọn èèyàn bá ṣe dáadáa wọ́n náà rántí pé kò ṣe dáadáa wá ìsá àsáù níjọ́ tí wọ́n bá ṣaburú wọ́n náà àtún ṣaburú ó wá ní fatinu anfusakum ẹ̀yẹn discipline ara yín ẹ ní ìjánu ẹ ní principle níjọ́ tí wọ́n bá fi ohun tí ọ̀dọ̀ alò ẹ lónìí tó bá sọ pé no wọn ò ní gbọ́dọ̀ wa tó bá dọ̀la eléyìí la fi jẹ́ mùsùlùmí òdodo ká fi gbogbo ọ̀rọ̀ lẹ̀ sọ́lọ́hún bá a ṣe lágbára ká dẹ̀ hùwà tó dáa ká gbà pé gbogbo nǹkan tá à ń ṣe lénìí Ọlọ́run bá ń rí wa o kò sí àṣepamọ́ àbí kò sí àṣegbé àṣepamọ́ ní gbogbo nǹkan aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa sa'iril muslimin. ẹ jẹ́ a gbé Ọlọ́run tóbi dáadáa.